ní Alhaj Abdulkabir Bukola Alayande Irasalatu, King of Islamic Music. Mo ń fa àkókò ìsọ fún èèyàn mi wípé Bísí Ológe TV show òun ni kẹ́ ẹ máa wò níbikíbi, YouTube, Instagram, Facebook, gbogbo ẹ̀ pátápátá ibẹ̀ náà wà. Tẹ́ bá tó fẹ́ ṣayẹyẹ tẹ́ fẹ́ kí gbogbo ayé mọ̀, Bísí Ológe number one, Bísí Ológe number one ni ẹ máa wò wọ́n.
Alhaj Abdulkabir Bukola Alayande Irasalatu, King of Islamic Music. Mo ń fa àkókò ìsọ fún èèyàn mi wípé Bísí Ológe TV show òun ni kẹ́ ẹ máa wò níbikíbi YouTube, Instagram, Facebook, gbogbo ẹ̀ pátápátá ibẹ̀ náà wà. Tẹ́ bá tó fẹ́ ṣayẹyẹ tẹ́ fẹ́ kí gbogbo ayé mọ̀ Bísí Ológe #1, Bísí Ológe #1 ni ẹ máa wò wọ́n o.